mà ṣe o, ǹjẹ́ yìí náà tiẹ̀ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí gbajúgbajà òṣèré tíátà Yorùbá Kola Ajeyemi ọkọ Toyin Abraham? Ó lágbára o. Káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television. Ẹ jẹ́ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí, ẹ like, ẹ comment, kẹ́sì máa bá mi share ẹ̀. Ohun tí a rí gbọ́ ni wípé gbajúgbajà òṣèré tíátà Yorùbá Kola Ajeyemi tí ń ṣe ọkọ Toyin Abraham wípé ó ṣèṣe lásìkò tí ó ń ṣiṣẹ́ lọ́wọ́. Èèyà kò ṣáà sí iṣẹ́ kankan tó rọrùn rárá, kí Ọlọ́run ṣáà máa pín gbogbo wa lérè ni. Eléyìí gan túmọ̀ sí wípé iṣẹ́ eré tíátà ìgan ò rọrùn. Ẹ wò bí Kola Ajeyemi ṣe ṣèṣe lásìkò tí ó ń ṣiṣẹ́ lọ́wọ́. Ó lágbára o. Àwa fi àsìkò yìí pé gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá movies pátápátá, pàápàá ẹ̀yin olólùfẹ́ Kola Ajeyemi àti Toyin Abraham pé kẹ́ ẹ bá wa wish Kola Ajeyemi ní quick recovery ní comment section. Ìfẹ́ tí a bá fi hàn wọ́n báyìí náà ni a máa túmọ̀ sí wípé iṣẹ́ wọn yìí àmọ̀rírì rẹ̀. A ṣe ń ṣe léyìí, a tún máa fún wọn ní okun àti agbára láti máa ṣe iṣẹ́ yìí dáadáa. Ẹ má wàá gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí, ẹ like, ẹ comment, kẹ́sì máa bá mi share ẹ̀. Ẹ ṣeun púpọ̀.